Olusegun Olushola Adewara. I am the State Public Secretary of Kwara State PDP. Thank you. Ìtí à ń sọ látàárọ̀ ni wípé gómìnà ìpínlẹ̀ Kwara, Malam Abdulrahman Abdulrasaq, wọ́n ti import àwọn ayédèrú òfin sínú òfin tó yẹ kó de ìta gbangba làṣántà ní ọ̀rọ̀ ìjọba. Nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà, a ní kíní kan tí wọ́n ń pè ní FOI Bill, FOI Law, Freedom of Information. Ìyẹn túmọ̀ sí pé gẹ́gẹ́ bí aráàlú, a lè béèrè lọ́wọ́ ìjọba èló ni wọ́n ra nǹkan báyìí, èló ni wọ́n ṣe project báyìí, ìsúmọ̀ FOI Bill nìyẹn. Now, ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq, wọ́n ti wá gbé àbádòfin kan wá sí ilé ìgbìmọ̀ aṣòfin, eléyìí tí wọ́n ti kí àwọn nǹkan burúkú kan bọ inú rẹ̀, yìí tí ó dènà bí aráàlú ṣe lè béèrè ẹ̀tọ́ àti ìbéèrè tó tọ́ nípa bí wọ́n ṣe ń ṣe ètò ìjọba. Kí ni àwọn nǹkan méjì yẹn? A pè wọ́n ní section 31. Ó wá ní ẹ̀gá méjì. Ẹ̀gá àkọ́kọ́ sọ wípé tí ẹnikẹ́ni, according to nǹkan tí gómìnà jù sínú òfin yìí, ó ní tí ẹnikẹ́ni bá fẹ́ béèrè bí ìjọba tàbí gómìnà ṣe ń ná owó aráàlú, ó gbọ́dọ̀ kọ́kọ́ kọ lẹ́tà sí gómìnà, ó sì gbọ́dọ̀ dúró de èsì látọ̀dọ̀ gómìnà kó tó di pé àwọn parastatal tàbí agency tó bá concern àwọn ò fún ní information yẹn. That is number 1. Number 2 tó wá jẹ́ kejì rẹ̀ tó worst jù ní wípé wọ́n wá ní tẹ́ bá kọ lẹ́tà sí iléeṣẹ́ ìjọba kankan, tí iléeṣẹ́ ìjọba yẹn ò bá tí ì gba èsì lọ́dọ̀ gọ́vnà pé kó dá yín lóhùn, iléeṣẹ́ ìjọba tẹ́ kọ lẹ́tà sí yẹn lè gbé wọn lọ ilé ẹjọ́ torí pé gọ́vnà ò tí ì dáhùn. So eléyìí ni PDP wá sí Kwara House of Assembly wípé gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin tó ń sojú gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara, wọ́n ní láti kíyèsí section yìí torí pé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, orí ìpínlẹ̀ Kwara nìkan ni irú nonsense báyìí ti ń jáde. A sì ń kọ́ fún wípé number 1, tí wọ́n bá fẹ́ pass FOI Bill yìí, kí wọ́n yọ àwọn ayédèrú tí gómìnà kó sínú rẹ̀ méjèèjì yìí, kí wọ́n yọ kúrò. Torí tí wọ́n bá ti lè pass ẹ̀ pẹ̀lú àwọn ayédèrú sections yẹn, ó ti defeat gbogbo agenda tí FOI represent. So eléyìí làwa PDP fi wá sí bíbá ilé ní láti wá register point wa. A sì ti kó gbogbo ẹ̀ sínú writing, a máa submit ẹ̀ fún House of Assembly lénìí wípé kí wọ́n yọ àwọn ẹ̀gá méjèèjì yẹn kúrò ńbẹ̀ kó lè fún aráàlú ní oore ọ̀fẹ́ láti béèrè bí ìjọba àti gómìnà ṣe ń ná owó wọn. Torí tí kíní bá ti dòfin tán, kì í ṣe ìjọba Abdulrahman Abdulrasaq nìkan ni ó mọ gbádùn rẹ̀. Àwọn gómìnà tó ń bọ̀ nísìnyí tá máa rí, àtàwọn èyí tó ń bọ̀ táwọn ọmọ wa bá dé táwa gan ò ní rí, àwọn ni ó máa lo òfin yìí láti máa fi òwúsùwùsù bu aráàlú lójú tí wọ́n sì máa jí owó wọn. So ìtumọ̀ ẹ̀ náà ni wípé tí wọ́n bá pàṣẹ ẹni tó bá ń jí owó aráàlú, à lè béèrè. Tá bá rántí ní ọdún tó kọjá, ẹnìkan gbé transformer 200 tí ìjọba ìpínlẹ̀ yìí award pé kí wọ́n supply sí ìlú, ẹnìkan sì gbé gbogbo owó rẹ̀, ó sì gbé sá lọ, ó sì lọ ń gbádùn owó wa ní Dubai. Tí òní bá ṣe ń sọ̀rọ̀ yà gbọ́ kankan mọ́ lórí rẹ̀. Náà wọ́n wá fẹ́ pàṣẹ òfin wípé a ní ẹ̀tọ́ àti béèrè bí wọ́n ṣe ń ná owó wa. Eléyìí la rò wípé ó jẹ́ assault sí àwọn ọmọ aráàlú. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ àti gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, a wá láti defend the integrity ìpínlẹ̀ wa. Gbogbo Nasiru Aremu Aladifa. Ṣẹ̀rí FOI Bill yìí tí a wá fún passage lónìí, because ṣẹ̀rí àmọ̀ kan tó ti ṣẹlẹ̀ bọ̀ látẹ̀yìn, a fẹ́ kó tún ṣẹlẹ̀ mọ́, because kò jẹ́ nǹkan tó dùn mọ́ wa. Kéèyàn kàn jí lọ́sàn kan, kó kàn mú dà kó sì mọ gbéyàn lọ́rùn, kó mọ jí nǹkan, kó mọ gbégbó, kó mọ ṣe everything, that to stop. So that is the basic reason, because tí wọ́n fi lè pass FOI Bill yìí, continue to kíni máa ṣẹlẹ̀, and we can't wait for another thing to happen, because Kwara is for peace. The fẹ́ wà ládé Kwara. So that is the basic reason táwọn náà ṣe wá, on behalf of all my colleagues, my chairman, other 15 local government chairman. So mo wá fi sọ pé no to this impunity. So this thing has to stop, and we have to do justice. That is why we are here today, so that anything they want to pass, at least when they question the Gbagba Lasata, ojú wa rí, káwọn nǹkan intent ṣe ó right àbí ó wrong. So definitely, and comrade Adewara ṣe sọ lẹ́ẹ̀kan, section méjì wà ńbẹ̀ we actually not agree on, and basically I think it will have go better. So fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ last one kó ṣẹlẹ̀ mọ́. So that is the basic reason we are here, because election is fast approaching, and what will the day like when the man sort of want to go want to salo tell the company so anything. No, this time and time to stop, and we force it to stop. So that's just my opinion. Tí mo jẹ́ councillorship candidate fún ẹgbẹ́ PDP ní Adéwọlé ward of Ìlọrin West Local Government. Nǹkan tí a wá ṣe ń bí lẹ́ni òun náà ni tí mo tún jẹ́ state coordinator fún gbogbo Kwara State PDP councillorship candidate. So nǹkan tí a wá ṣe ní ìbáyé lẹ́ni òun náà ni nǹkan tí ọ̀gá wa state PRO wa ti sọ
Honourable Olúṣẹ́gun Adéwárá Shirliment lórí FOI bill. Gbogbo tí ń jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara òun ni kíní ìwúlò fún, because àwọn tó wà nílé tí wọ́n lè jáde, táwọn kan bá ń jáde fún wọn láti fi kán lọ lè máa béèrè fún ẹ̀tọ́ wọn, ó yẹ kán máa support irú àwọn ẹni bẹ́ẹ̀ ni. Ìdí ni tá a fi ń ké sí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pé kán support àwọn tí àwọn ajagun tà tó ń jáde fọ́rọ̀ yìí, kán support wọn. Dandan gbogbo akọ́lá lè jáde lẹ́ẹ̀kan náà, àmọ́ àwọn tó ń jáde yìí káwọn tí ò lè jáde ó support wọn láti pé kíní ò lè wá sí ìmúṣẹ, torí pé tó bá wá sí ìmúṣẹ tán báwa bá ṣe ń wá káàkiri tá à ń wá information lórí pé bóò ni wọ́n ti náwó wa, àwọn ò lè máa furnish information yẹn fáwọn ará ilé tó lè máa gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀. Bọ́ tí ó bá ṣe nǹkan tí ń ṣe léyìí, ìyàwó máa jẹ gbogbo wa ní Ọlọ́run ní fìyà jẹ nìkọ̀ọ̀kan wa. So lórí eléyìí ní orúkọ gbogbo Kwara PDP councilship candidate àti ẹgbẹ́ Kwara PDP ní ìpínlẹ̀ Kwara yìí, à ń rọ gọ́vnà Abdulrahman Abdulrasaq kí wọ́n dákun kí gbogbo tí wọ́n yọ kúrò ń bẹ̀ tí wọ́n fẹ́ fi bo ọmọ ìpínlẹ̀ Kwara lójú nínú bíìlì yìí kí wọ́n yọ kúrò kẹjọ kó wá sí ìmúṣẹ, torí pé kíni ìwúlò wa ní kíní yóò jẹ́. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́. PDP. Orúkọ tèmi ni architect Ayuba Musa Kawu tí mo jẹ́ convener fún PDP Unified Group PUG, tí mo rẹ̀ tó jẹ́ former candidate of the party fún tí mo contest fún councillorship candidate tí mo dẹ̀ wọlé tí wọ́n dẹ̀ yàn wá jẹ. That is another case for another day. Kí la wá fún bíbá ilé ni the issue of FOIB. Our powerful coordinator ti sọ a lot láti ẹ̀kan, but nǹkan tẹ́mi ó direct sí advice fún àwọn brothers wa tó wà ní House of Assembly lénìí tó yẹ pé lọ́la kò sẹ́ni tó mọ ẹni tí ó wà ń bẹ̀, so ọ́fíìsì kò ń ṣe fẹ́ nìkan tenure ni pé bí ìta ń sọ yìí national bill ni wọ́n dẹ̀ ti pass ẹ̀ láti national level. Bíìlì yìí ó ti yẹ kán pass ẹ̀ not today, but because government wa Governor Abdulrahman Abdulrasaq tí wọ́n lead wọn fẹ́ jẹ́ ká ní information sí nǹkan tó ń ṣẹlẹ̀, corruption tó ń ṣẹlẹ̀, wọ́n pass bíìlì yìí láti bí ọdún 6 sẹ́yìn. Recently court wa grant ẹ̀ pé FOIB ó ti wà mandatory lórí gbogbo state, àwọn ẹ̀sẹ̀ wá send ẹ̀ sí house. Now tẹ́ bá wò ní ọdún 2024 December there was a case tí Supreme Court tó grant between Kogi State àti EFCC tó ń sọ pé no state has the right to enact a law that is inconsistent with the laws justice within the country. Nǹkan tẹ́lẹ̀ yìí mean ni pé tí gómìnà send sí House of Assembly lénìí, tí àwọn House of Assembly wá bá ti pass ẹ̀, ó túmọ̀ sí pé nǹkan tí National House of Assembly tán ti ṣe wọ́n ti go against ẹ̀ nìyẹn. Àwọn ń bẹ̀ wọ́n, à ń rọ̀ wọ́n kán má set a bad precedence. Lénìí ọmọ Kwara ń kígbe, lénìí PDP ń kígbe, lénìí PUG ń kígbe, history ò ní gbàgbé wa o. Tán bá wá ṣe nǹkan tí ìlú ò fẹ́, history ò ní gbàgbé tiwọn náà. Ọlọ́run bá tó pilẹ̀ wá sí. Láàrin Ọ̀ṣọ́, mo ṣojú Youth Network for Sustainable Development tí a mọ̀ sí NEXUD. A wá sí àpérò lórí àbádòfin tí a mọ̀ sí Freedom of Information Bill 2025 ìpínlẹ̀ Kwara State. Bó ṣe jẹ́ pé ilé ẹjọ́ tó ga jùlọ tí a mọ̀ sí Supreme Court ó ti dájọ́, ó sì ti jẹ́ pé wáyé pé òfin yìí ò gbogbo ìjọba ìbílẹ̀ tá a mọ̀ sí state yẹn ni òfin ṣẹlẹ̀ lórí. So kò tẹ̀sẹ̀ nídìí I mean it is an effort in futility, so it is needless fún àwọn ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara àwọn tó fẹ́ ṣe ti tàwọn lẹ́yìn tí òfin títí Nàìjíríà ti wà lẹ̀. So bọ̀ nǹkan tá a wá ṣe ni pé a wá sọ fún wọn yìí pé section 31 léyìí ti sọ yìí pé kí iléeṣẹ́ tó ní ìpínlẹ̀ Kwara bóyá ti education ní water ni o, tẹ́ bá sọ kẹ́kọ̀ọ́ ìwé tí wọ́n pé ẹ fẹ́ kàn fún yín ní ìwé nípa bí wọ́n ṣe náwó, bí wọ́n ṣe ṣe ètò, gómìnà ní láti ṣe kíni láti kọ̀wé sí wọn pé ẹ fún wọn ẹ mọ̀ fún wọn. Àìlè yìí gómìnà fẹ́ di apàṣẹ ni tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwa sọ pé ẹ má ẹ yọ kúrò, kò ṣe nǹkan tí ó bófin mu kí ni tó bójú mu. Nǹkan tá a wá sọ fún wọn nígbà ilé ni.